olówó orí mi o. Ẹ kú ilé olówó orí mi o. Ṣé dáadáa mo bá yín ìfẹ́ mi kí ló ṣẹlẹ̀? Ojú yìí ò fà ní mọ́ra kí ló tún dé. Amiru Hasan Ceesay olórí rẹ̀. Ọkọ ìyàwó tí ò níṣẹ́ lọ́wọ́. Tíyàwó dé láti ibi iṣẹ́ tí ọkọ fajúro. Àyà mi ṣóhun tó dání sọ fún mi olólùfẹ́ mi. Kíyàwó jẹ́ bírèdìnà nínú ilé o. Tọwọ́ kọ́ máa wà nílẹ̀ ní gbogbo ìgbà. Wọ́n sì ní òde lọ́wọ́ afúnilé o. Mi ò níṣẹ́ mi ò lábọ̀ ṣerú ẹ̀ wá dání. Ìwọ ní bá fẹ́ náà tọrọ bá fẹ́ náà kọ́ bọ̀. Láǹfààní orógbó òbí tí ó yàn. Pẹ̀lú gbogbo òwe tí mo kà níbo ló já sí sílẹ̀. Lọ́mọ ronú mọ́ balẹ̀ mi olólùfẹ́ mi. Lákàrí bọ́lú kò tọ́mọ súnmọ́ bí láyé. Má gbà ronú láyé apatẹ́sán ló fà á. Èmi gan ò dúró rárá ọlọ́kùnrin mi. Mo ń gbìyànjú lórí ẹ̀kẹ́ rí fi ṣẹ lọ. Wọ́n ti yẹ ní fẹ́kàsì kan wà níbi iṣẹ́ wa. Bóyá ká lọ gbìyànjú wò ó lè bọ̀ sí i. Àmọ́ ẹ má jẹ́ kọ́ mọ̀ pé mi ni o. Ni mo ta yín lólo bó ṣe gbọ́ balẹ̀ mi. Torí wọn kì í gba tọkọ-tìyàwó níbi iṣẹ́ wa. Àdúgbò ẹ̀kọ́ ti rí iṣẹ́ o. Bọ́lá ń ṣàánú wa kó gbà wá lọ́wọ́ alátakò. Ajé àtàwọn kárí tu olórí rẹ̀. Má ṣe bínú ọ̀gá mi mo mẹ́ni tó jòkó. Ẹ ò mọ̀ mi sa èmi ní ọ̀rẹ́ ìyàwó yín. Tó jẹ́ táwọn kálí tu olórí rẹ̀. Ẹ ò mọ̀ wọ́n ní sa ọ̀gá ọdún níyàwó wọn. Ọ̀rẹ́ mi àdùkẹ́ tó wà ní búrọ̀ṣì yà bàbá. Ẹkú ìkàlẹ̀ alájì ìgbà wọlé wọlé. Mi ò mọ̀ gbà tẹ́ wọlé ní ìgbà tí wá kí yín. Ẹ bá délé alájì ẹ bá mi kàdùkẹ́. Ẹ bá délé alájì ẹ bá mi kàdùkẹ́. Gẹ́gẹ́dẹ́ gbiná agbani ṣiṣẹ́ yarí o. So ìyàwó yín ṣiṣẹ́ branch wa. Tí o bá ń ṣe ọmọọṣẹ́ mi tó jẹ́ kí n mọ̀ ọ́ sí i. Àbákan employ méjèèjì. Ìyẹn ò bá dẹ̀ lé o ẹ̀ bá kó wáyàwó inú tara máa sàkẹ́ méjèèjì. I'm very sorry. Òfin iléeṣẹ́ yóò fààyè gba tọkọ-tìyàwó kọ́jọ máa ṣiṣẹ́ pọ̀. Àyàfi tí ìyàwó yín bá willingly resign lálẹ́ consider yẹn ọkọ o. Ilé ti ń gbóná rìtìrìtì báyìí o. Kílẹ̀ ń bẹ bá bọ̀ o, ṣẹ́jà ní àbákan ní ẹja mọ́. Kí ló tún fẹ́ mọ̀ níbẹ̀ o? Àmọ̀ràn mi ní Ọ̀yọ́. Òbí mi ta lè ní òbí ṣe bí ó ti mọ̀ tẹ́lẹ̀ o. Ẹ ti jọba ẹjọ́ fún. Kò tó sọ pé kí n lọ sí ẹ̀tọ́ tà yín. Mo mọ̀ pé kò bọ́ síbù. Òfin báńkì tó ti ṣiṣẹ́. Ó lòdì sí púpọ̀. Kí ọkọ àti ìyàwó máa ṣiṣẹ́ papọ̀ lábẹ́ wọn. Lóhun tí wọ́n fi yé mi. Nígbà fíkẹ́ nìkan, fíṣẹ́ sílẹ̀ fẹ́ nìkan. Wọ́n ti gbà mí tẹ́lẹ̀ o. Sọye tó máa sọ. 150,000 ní wọ́n fi bẹ̀rẹ̀ fún mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Àmàlẹ́ bọ́dún ṣe ń gorí ọdún. Bí mo bá rí ọ̀rẹ́, ó kí mi ó bèrè ẹ̀ kó lálàáfíà ló wà o. Ara tó máa wí, yóò bẹ́ ní ìrọ̀níṣẹ́ wípé kó ṣe production. Oníṣọ́jọ́ mọ̀ mí ní èmi ní Mr. Amiru Hasan olóríire. I'm sorry ni mo gbọ́. Wọ́n gbẹ́lẹ́ta ọwọ́ mi, wọ́n láfi tó bá fi ṣẹlẹ̀ o. Làwọn lè gbà mí wọlé o. Àdùkẹ́jọ. Àdùkẹ́jọ. Lọ fiṣẹ́ sílẹ̀ fún mi, Àdùkẹ́ mo fẹ́ ṣiṣẹ́. Lọ fiṣẹ́ sílẹ̀ fún mi, ọwọ́ mo fẹ́ ṣiṣẹ́. Ó gbèrò gidi gan, ẹ̀sìn òpó ṣeé ṣe. Ibi iṣẹ́ sílẹ̀ fún yín, sálárì mi ò bá mọ́. Bẹ́ẹ̀ mọ iye tó jẹ́ 500,000. Àná ṣẹ́kù lánà 150,000. Lọ́fẹ́ fi bẹ̀rẹ̀ fún yín, ẹ ò lè fi wé rárá. Ẹ fòye gbọ́rọ̀ yìí o, mò ń bẹ̀bẹ̀. Mo ń bẹ̀bẹ̀ o. Àyè mi gbọ́rọ̀ yìí. Mo rọ̀ yìí. Àdùkẹ́ mú rábàbà o. Mo rà bàbá o. Ìpinnu mi máa nìyẹn. Kò sẹ́dá tó lè yí o. Wàláyì. Wàláyì. Dàláyì. Dàláyì. Súnmọ́bìláyì. Súnmọ́bìláyì. Ọ̀rẹ́ ọkọ ni Saidi fi ara yé gbé mi sókè. Ìmọ̀ràn tó gba ọ̀rẹ́ rẹ̀ lélẹ́yìí. Má kà fún rárá àfi kó resign. Kó fi bùkátà ilé lẹ̀ fún ẹ. Ìran ọkùnrin ló ń gbọ́ bùkátà o. Ó wá dọ̀rọ̀ sàríà báyìí. Torí pé ọkọ lọ́lọ́run ṣe ló lórí aya. Tó máa wá ṣe é ṣe kíyàwó fiṣẹ́ sílẹ̀ fún ọkọ ẹ̀. Kọ̀yàwó lọ sọ́dọ̀ àfàlà. Ajiwasi Káyọ̀dé Sidik bàbá wákà. Ẹ gbọ́ kí ni sàríà wí o. Ó ti ṣàrẹ̀ àsọ ni pé gbogbo àṣẹ tọkọ bá ti pa lórí ìyàwó ẹ̀. Ó ti di dandan káyà ó tẹ̀lé àṣẹ ọkọ ní Kùránì sọ o. Ó lọ́kọ ládé orí àyà tọkọ láṣẹ ẹni dàkúgbà mi lóde. Mo fẹ́ kó gbàǹtọkọ wí. Ojúṣe ọkọ ni kó lọ ṣiṣẹ́ kó sì táyà lọ́rùn nínú ilé.
sàríà ọkọ ń bínú ìyàwó yarí ẹnìkan ò gbàfẹ́ nìkan ọ̀rọ̀ sàríà di wàhálà ó tún ṣẹlẹ̀ lórí ẹ̀ lágbára atlas ìyàwó fiṣẹ́ sílẹ̀ tó ogun dé kí ló fa ogun ta ló fà á orí ìta lógun jálẹ̀ kódà wọ́n fi ọlọ́pàá gbé Afáládéwò kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ọlọ́pàá afáhùn náà rèé o. tí mo sọ fún yín. afáhùn náà rèé o. tí mo sọ fún yín. ilẹ̀kùn dúró wò. ẹ̀mú ẹja lọ. tí mo wí rèé o. tí mo sọ fún yín. afáhùn sí jáde o. ọjọ́ sídìí àti fíìsìdì oní Islam tá a gbé jáde ìṣẹ̀bí àlàkọ́lé ẹ̀. ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀fà ó jòjé lọ. ẹ má jẹ́ ń bẹ́ ẹ tètè lọ ra tiyín kẹ́ gbọ́ kẹ́ wò kẹ́ yín wò. ó kọjá fẹ́nuro yẹn jọ. iṣẹ́ ọpọlọ látọwọ́ Saheed Fẹ́ráyé ní àtàwọn tí wọ́n jọ kópa nínú ẹbí. Amiru Asasisi olórí rẹ̀ lajaru kayat kawato yẹ fẹsọ̀ ìmọ̀lẹ̀. ajiwasi Káyọ̀dé Asidik baba waka. Kọ́sìmá kọ́gbà. Mudaziru Alijiyeli. táwa kálítù olórí rẹ̀. Misuradero Mudemini success. Alájà Badira Ọláníyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ọjọ́ sídìí àti fíìsìdì ìta pé akọ́lé ẹ̀ ní sẹ̀ríà. ó fi gbogbo ara yàtọ̀ àti gbé jáde báyìí o. marketed and distributed by Akperere marketer. Òkìkí films and music productions. Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. ẹ bá ra tẹ́ gbọ́ tẹ́ wọ. ẹ tún máa láìké lè yàtọ̀. àdùkẹ́ wo dọ̀bálẹ̀ mi jọ̀ọ́ àdùkẹ́ wo dọ̀bálẹ̀.